àtàwà nínú. Àwọn èèyàn rẹ̀. Orin ayọ̀ la ó kọ. Ọlọ́run àgbáyé mo fògo fún ọ bàbá. Ọpẹ́ ni fún Ẹlẹ́dùmarè ọba kọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run. Ọba tó ní ká máa bẹ. Ìyìn nínú ìyìn, ògo nínú ògo, ọlá nínú ọlá, òwò kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà oníbú má jẹ̀mú. Àwa gbé orúkọ ẹ ga, a fi ìyìn fún orúkọ ẹ nítorí tí o ṣe, nítorí tí àánú rẹ dúró títí láéláé. Ògo ló yẹ fún orúkọ ẹ, ọlá ló yẹ fún orúkọ ẹ. Ọba tó pa wá mọ́ láti ìjẹjọ títí di àkókò yìí, ìwọ náà ni àwa ń fi ìyìn àti ọpẹ́ fún. Nítorí wípé láìsí àwa, láìsí rí Ọlọ́run kò sí àwa, àmọ́ ní ìgbà tí o bá ti dúró tì wá, ìyẹn ni wípé o wà lẹ́yìn wa gẹ́gẹ́ bí akọni ẹlẹ́rù. Ìfẹ́ tó so wá ní tirẹ̀ yóò ṣe wá ní tirẹ̀ ńlá. Ó mú àwọn èèyàn rẹ̀. Ó tóbi nínú ọlá, ó tóbi nínú ìyìn, ó tóbi nínú ògo, ó tóbi nínú agbára, ó tóbi nítorí wípé ọba bí rẹ̀ ò sí láyé. Ojú ọjà sí wàhálà, agbára rẹ̀ a ó ṣẹ́gun, a ó sì. Olúborí ni ọ́, àjàborí ni ọ́, aṣẹ́gun ni ọ́. Ìyẹn la fi ń pè é wípé ẹlẹ́bùrú ìkẹ́ni ọba àwọn ọba òun náà ló ń ṣe. Ọlọ́run àgbáyé mo fògo fún ọ bàbá. Ọba tó lẹ́mí mi, èmi fògo fún ọ bàbá o. Ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun pupa, ọba tó yọ Ísírẹ́lì jáde lágìjù o.
Ventures ilé-iṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé onírúurú mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ló ń bẹ nínú iṣẹ́ tiwọn bíi Toyota Camry Toyota Corolla Honda Venza Sienna Mercedes-Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tàbí tẹ́ ẹ fẹ́ yá mọ́tò ilé-iṣẹ́ The Queen United Venture wọ́n ò bá yín gbé dé ibikíbi tẹ́ ẹ bá wà tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tara ṣàṣà débi tẹ́ ń lọ àǹfààní tún wà fún wa láti gbé Uber nílé iṣẹ́ wọn pẹ̀lú owó tí ò gani lára a tún lè yá yín ní mọ́tò ọlọ́yẹ gidi lówó tí ò ní mú ìpanilára wá bákan náà ilé-iṣẹ́ The Queen United Venture tún ta gold lónìrànràn 18 karat tó dáńtọ́ yẹtí obìnrin ẹ̀gbọ́n tẹsẹ̀ àti ti ọwọ́ aago ọwọ́ gidi fún obìnrin àti ọkùnrin lọ́mọdé àti lágbàlagbà fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní ìlú Nàìjíríà àdírẹ́sì wọn ni Beyo Mind Auto Car opposite Excellent Hotel Ọgbà Àgùdà Lagos àbí ẹ̀yin tí ẹ wà ní Ghana Accra Lomé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí ilé-iṣẹ́ wọn tó wà ní Kaya TV Radio tí wọ́n wà ní Alajo Kanashi Turoturo Station Accra Ghana tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí +2335 9528 2533 +2335 9528 2533 tàbí +2335 9602 1513 +2335 9602 1513 ẹ tún lè pè sórí +2335 0193 2736 +2335 0193 2736 tàbí kẹ́ ẹ kàn sórí wẹ́bsáìtì wa www.queenunitedventures.org email queenunitedventures@gmail.com The Queen United Ventures ilé-iṣẹ́ tó yanrantí. iléeṣẹ́ alárùbáríkà kan mo tún gbédè o iléeṣẹ́ tó ṣe é fẹ̀yìntì tó ṣe é súnmọ́ tó ṣe é gbójúlé Bisi Express ló lè ṣe é torí pé ọ̀gá ni wọ́n ọ̀gá nìkan láwùjọ òkúta iléeṣẹ́ alárùbáríkà Bisi Express Bisi Express Bisi Express wà nílùú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti ń kọjá wọlé tí wọ́n tún ń kọjá jáde fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ rọjà láti Nàìjíríà sílùú Ghana láti ìlú Ghana sílùú Nàìjíríà Australia ni America ni Japan ni China ni kódà kíbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá fẹ́ kọjá wọlé Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ inú Kasua ni ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kó ọjà jáde ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rọjà láti ìlú kan sílùú kan by air ni àbí by road Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ nọ́mbà tẹ́ máa pè wọ́n sí ó náà ní +233 244 780 Express ló lè ṣe é òní kẹ́ ẹ súnmọ́. àjànàkú kọjá mórí nǹkan fìrí tá a bá rẹ́ni ká sọ pa àárẹ̀rin. Ọlọ́run àgbáyé. ẹ kú ilé padà bọ̀ akọjá ìsinmi òní. Ayé o, ṣebí wọ́n ló fojú ọ̀run. Àní wọ́n ló fojú ọ̀run. ìsinmi ayọ̀ la máa ṣe lágbára lọ́wọ́ Elédùmarè ọba ẹ ti mọ̀ wípé a ti bẹ̀rẹ̀ náà lélẹ́yìí káfá tómígà kó máa bá wa lọ. mo kí yín káàsán mo kí yín kú àárọ̀ mo kí yín kú ìyálẹ̀ta tó bá ṣe wípé àárọ̀ ló bá bá yín mo kí yín ẹ kú àárọ̀ tó bá ṣe wípé ìyálẹ̀ta bá ní mo kí yín wípé ẹ kú ìyálẹ̀ta. Bẹ̀rẹ̀ gbé ìga ẹ́mbáàsì. Wáyé kò ní ọlọ́gbọ̀n wáyé kò ní ọlọ́gbọ̀n. Ẹ máa yìn tòró dábì sí tí ò gbowó tí ò gbóbi tí ò gbà nǹkan. Jésù tùtùtùtùtù Jésù tùtùtùtù Jésù tùtùtùtù. Mo dúró yìí. Mo bẹ̀rẹ̀. arúgbó ọjọ́ òun náà la máa fọpẹ́ fún ọba àwọn ọba òun náà la máa fìyìn fún òun la dédé òun la ṣẹ̀dá òun lọ́ba tó mọ ni òun lọ́ba tó ń gbani òun ló lùrànlọ́wọ́ òun ló lò dáǹdè lẹ́yìn rẹ̀ ńkọ́ ọba bíi rẹ̀ ò sí ó la fi ń pè ní Aláàfin Àjọbọ. Yóò wọ̀. ẹ ti mọ ètò tá a máa mú wá fún yín lọ́jọ́ ọjọ́ kẹjọ kí lórúkọ ètò náà Lágboilé Onígbàgbọ́ ẹ má gbàgbé wípé àìmọye nǹkan la ti sọ sẹ́yìn nípa Lágboilé Onígbàgbọ́ a ti sọ̀rọ̀ kọjá wípé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó. Ǹjẹ́ àwọn onígbàgbọ́ ọ̀sìn yìí ǹjẹ́ wọ́n ń ṣe ẹ̀rin ọ̀nà tó yẹ tí àwọn babaláwa ń rìn bí? Bí mo lẹ́gbẹ̀rún àwọn. Ǹjẹ́ wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ bó ṣe yẹ kí wọ́n ṣe bí? Ìyẹn ọjọ́ sí. Ǹjẹ́ kó ṣe wọ́n ti dorí ẹ̀ kodò? A ti sọ gbogbo ẹ̀ kọjá. Adigunlé ẹni sáró pé kò lè pàgọ́ olùkọ́lé alárinrin. Kí ni nǹkan táwa fẹ́ mú ẹnu bà lẹ́ni? Òun náà ni wípé ọ̀nà tó o bá ń tọ̀ tó o fi mọ̀
mọ̀ wípé Ọlọ́run fi ń gbọ́ àdúrà ẹ̀. Kò máa sọ báyìí. Má fi ìgbà kọ̀ọ̀kan má fi padà kúrò níbẹ̀. Nítorí pé ọjọ́ tó bá padà kúrò níbẹ̀ tó bá sin ọ̀nà míì, tó tọ ọ̀nà míì tí ò yẹ kó tọ̀. Ìyanu lorúkọ rẹ̀, èmi ò máa rán báyé kan tó lè rí di agbára rẹ̀. Ó lè ṣeé ṣe kí nǹkan míì ṣe kí ni òkú wáyé. Nítorí pé Ọlọ́run owú ni. Pé tó bá fẹ́ jọ́ sàkálà tó bá fẹ́ jọ́ sòkòlò. Tó bá ṣe wípé o fẹ́ jẹ́ olùsìn ẹ̀sìn Ọlọ́run ní tòótọ́, kúkú dúró sí inú ẹ̀ gangan. Má jẹ́ ọ̀sàkálà sòkòlò. Kó o ti ṣọ́ọ̀ṣì dé sẹ́n, kó o tún yabò míì lọ. Ó ti yí ẹ̀ náà. Ìwà alágbèrè ẹ̀sẹ̀ alágbèrè ẹ̀dá ó ti mọ̀. Mo ṣe máa ń sọ. Ó ti mọ nǹkan tí mò ń sọ nípa ẹ̀. Olùgbàlà mi, aláàánú mi, ọ̀rẹ́ ṣiṣẹ́ ní ọ̀hún bàbá. Ẹ̀yin tèmi ẹ bá mi like bẹ́ẹ̀ ṣe máa like, ẹ bá mi share bẹ́ẹ̀ ṣe ń share. Olùtùnú mi, aláàánú mi. Ẹ kọ́mẹ̀ntì sórí ẹ̀. Ọbẹ̀ ni. Túbọ̀ fà mí mọ́ra o. Ẹ mọ̀ wípé láìsí ẹ̀yin kò sí èmi o. Ojú tẹ̀dẹ̀ fi ń wò mí kọ́ lágbára lọ́wọ́ Elédùmarè kò ní fọ́. Mo fẹ́ kẹ́ mọ̀ pé orúkọ mi ò yí padà, orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akinloye kò yẹ sọ ọmọ àsọ̀túnṣòsì mọ́ bàbí kan jẹ́. Kí ló dé gbẹ̀gbẹ̀ mi ò ní ṣe. Ẹgbẹ́ mi bá kọ́lé ọláyọ̀ fún mi. Mo kí yín tó bá ṣe pé inú mọ́tò ló bá yín. Rere tẹ́gbẹ́ mi. Mo sì tún kí yín tó bá ṣe pé inú ilé náà ló bá yín. Ètò kan tá a ṣe kí ni tá a máa ń gbọ́ ní ọjọ́ kẹjọ yìí náà ló ti tún wáyé báyìí. Ó yẹ mú gègé yẹ mú tákàdá yín ẹ jẹ́ ká jọ ṣe kí ni náà ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀. Ní ti ilé toko, wàá gbọ́ àdúrà mi. Ẹ wá rọra wá àga kékeré kan, ẹ rọra fi jókòó, kẹ rọra fìdílé. Olùtùnú mi, aláàánú mi. Olùtùnú mi, aláàánú mi. Túbọ̀ fà mí mọ́ra, ó tú ọkàn mi lára. Túbọ̀ fà mí mọ́ra, tú ọkàn mi lára. Kò sí gidigidi lẹ́nìí, bẹ́ẹ̀ ni. Òní lọ́jọ́ ìsinmi, ọjọ́ ọpẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìyìn, ọjọ́ tó yẹ ká fi mímú oore Ọlọ́run hàn. Aláàánú mi, túbọ̀ fà mí mọ́ra, tú ọkàn mi lára. Túbọ̀ fà mí mọ́ra, tú ọkàn mi lára. Fàyè mi fún ọ, Olùgbàlà mi. Àkì ẹ́mbásì ó ṣe jàre. Ọlọ́run bàbá, oore ayé yìí àti ìrètí ìtọ́rí. Esther Adeleke òun náà lẹ̀ ń gbọ́ yìí. Ìyìn ńlá látẹnu Esther Adeleke. Ọmọ wọn ló gbòmọjúgan. Àfi àìlópin fún Ọlọ́run ọmọ, ẹni tó fagbára rẹ̀ sọ ẹlẹ́ṣẹ̀ dáyé. Ọ̀rọ̀ ọmọ rẹ̀ àyànfẹ́ láti mú ẹ̀ṣẹ̀ àyíká. Onígbàgbọ́ kíyèsára nínú aginjù ayé. Onígbàgbọ́ rọra ṣe nítorí pé ilẹ̀ ń yọ̀. Onígbàgbọ́ rọra ṣe képo mọ́ bá dàsásọ àlàyé. Onígbàgbọ́ rọra tẹ̀lẹ̀ nítorí wípé àní tẹ̀lẹ̀ níbi tí ilẹ̀ ti lójú. Àní ṣílẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ náà là ní jìn sọ́fin ayé. Báyìí wá ọmọ mi. Ní ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ tí ò kíyèsára. Ẹni mímọ́ wá gbọ́ ògo, àwọn èèyàn ológo jùlọ. Ọ̀pọ̀ onígbàgbọ́ wà tó ṣe wípé nípa ìkíyèsára wọ́n ti di onígbàgbé tán. Wọ́n ti di onígbàgbé sí inú ayé pátápátá. Tó ṣe wípé ìrìn àjò títọ́ wúlò títí wọ́n gán sẹ́wọ̀n kò lè jẹ́ kí èèyàn di ìgbàgbọ́. Ẹnìkan ṣoṣo lórí ìtẹ́ tó tún jọba láìlú ẹ̀yẹ. Ìwọ tó gbàgbọ́ dì mú nítorí kó má bàa jábọ́. Má ṣe bojú wẹ̀yìn gẹ́gẹ́ bí aya náà ti tó bojú wẹ̀yìn tó di ọ̀wọ́n yìí. Ohun tó fi bẹ̀rù. Mẹ́ni tó jẹ́ nínú kíni nínú ìgbàgbọ́ tí o bá gbà àti nínú ohunkóhun tí o dì mọ́. Ẹgbẹ́ mi ro ìwọ̀n ìyá títí ayé. Bàbá mi mọ̀ wá láyé wá. Mo fẹ́ kó mọ̀ wípé nípasẹ̀ ohun tó
tó bá gbàgbọ́ o ló máa fi tò ìdílé ẹ̀ nípasẹ̀ ohun tó bá gbàgbọ́ o ló máa fi máa tọ́ ọmọ àti ìyàwó nípasẹ̀ ohun tó bá gbàgbọ́ o ló máa fi rin ìrìn àjò ẹ nínú ayé nípasẹ̀ ohun tó bá gbàgbọ́ òun náà ló fi máa mọ bí Ọlọ́run ṣe rí. Ìyàwó never forget. Ó mo fi sọ fún yín wípé ohun tó o bá gbàgbọ́ dìímú ṣinṣin má jẹ́ kó jábọ́ ọmọ ẹ lọ́wọ́. Ìgbà kan bọ̀ tó ṣe wípé a ó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àwòrán. Ìgbà tó ṣe wípé à ń wo TV nínú ilé òun náà ni ó ṣe jẹ́ ní ọjọ́ yìí. Àwa máa bi ọ́ léèrè, a máa bi mí léèrè bá a ṣe rin ìrìn àjò wa ní inú ayé. The heart of cross, my Savior made me whole. My Savior was. Wọ́n máa bi ẹ́, wọ́n máa bi mí. Àmọ́ tí epo bá lọ kán sí aṣọ ẹ díẹ̀ lásán, aláwẹ̀ ò mọ̀ ní dẹni kọ̀ sílẹ̀ o. Àwọn ìrìn àjò ẹ máa kíyèsára. Àwọn ìrìn àjò ẹ máa ṣọ́ra ṣe. Àwọn ìrìn àjò ẹ máa yọ ilẹ̀ tí. Láàárín ọ̀pọ̀lọpọ̀ láyé mo rí àánú gbà. Ó torí wípé o jẹ́ olùdarí. Ó torí wípé o jẹ́ olùsí ẹ̀sìn. Àmọ́ alágàbàgebè ẹ̀sìn òun náà ni ẹ́. Àdúpẹ́. Wọ́n wo ìrìn àjò ẹ bí ẹni tó lè tọ́ ọ̀yàn sí ìjọba ọ̀run. Wọ́n wo ìrìn àjò ẹ bí ẹni tó ṣe wípé wọ́n ń wo ìgbé ayé ẹ̀ láti fi wo àwòkọ́ṣe. Àmọ́ ní kọ́lọ́fín ò mọ bó o ṣe ń ṣe máa ṣọ́ra ṣe nítorí wípé àsìkò dé tán sí ìpè àdún ká máa bí ẹ́ ká máa bí mí léèrè wípé ọ̀rẹ́ báwo gan-an ló ṣe rin ìrìn àjò ẹ̀. Ọ̀pọ̀ mi kọ́. Wọ́n máa wá tẹ sílẹ̀ dáadáa wọ́n wá máa wò ó bí ìgbà tó ṣe yóò pò ń wá àwòrán ni. Agbára Ọlọ́run ọlọ́yẹ. Ẹ rí wípé ó yẹ ká ní ìkíyèsára gidigidi. Ẹ̀yin tèmi tẹ̀ ń wọlé ẹ ṣé gan mo dúpẹ́. Ayé fẹ́rẹ̀ pọ̀. Arúgbó ọjọ́ mo gbé ọgbà o. Ẹ ṣe orí àlùfà. Ẹ ṣe orí àlùfà. Láàárín òkú láyé orí àlùfà. Ọmọ ni ẹ́ lọ́dọ̀ bàbá gbìyànjú ó tó ẹ ó bọ́ ẹ. Ọjà ìjọba. Ìyá gbìyànjú ó fi iṣẹ́ lé ẹ lọ́wọ́ àmọ́ kàkà kó o wá fi iṣẹ́ yin òbí. Ọjà ìjọba ènìyàn pẹ́ ńlá. Ó kọ̀ ó ṣe nǹkan yìí. Ó wá tún dá bàbá lẹ́bi wípé iṣẹ́ tó fi lé ẹ lọ́wọ́ kò fi lé ẹ lọ́wọ́ lásìkò. Ọjà ènìyàn pẹ́ ńlá. Lọ́yẹ̀ ọjà ìjọba ènìyàn pẹ́. Tàbí ó fi ẹ́ sí ilé ìwé kò jẹ́ kó ṣe kí ni ó padà sẹ́yìn. Aláwẹ̀ kí ló dé tó gbìyànjú fúnra rẹ̀. Àwa lẹni tó ń wí. Lórí àlọ́. Gbọ́rọ̀ sí àwọn òbí ẹlẹ́nu ní ìtẹríba ní inú ilé, ní ìtẹríba ní ibi gbogbo, ní ìtẹríba láwùjọ, ní ìtẹríba láàrin àwọn ènìyàn. Ṣọ́ra fún àfojúdi. Àwa lẹni tó ń wí. Lórí àlọ́. Àbàtì. Ìwọ ìyàwó nínú ilé, ìyàwó pamí kú sórí bẹ́ńbẹ́. Lọ́yẹ̀ ọjà ìjọba ènìyàn pẹ́ ńlá. Ìyàwó ní TikTok tó ṣe wípé ń gbọ́ ọkọ bá jáde. Lọ́yẹ̀ ọjà. Kàkà kó bó ń jẹ nínú ilé orí TikTok lẹ́wà. Tapu bó la yọ. Ibo lẹ fẹ́ bá a lọ nínú ìrìn àjò. Ìjẹ́ táwọn ọmọ bá dàgbà. Òṣèré tó. Ẹ̀kọ́ wo lẹ fẹ́ sọ wípé ẹ kọ́ àwọn ọmọ ní inú ẹ̀kọ́ ìdílé? Ẹ kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ìdílé. Ẹ kọ́ wọn ní àṣà. Ẹ kọ́ wọn ní ìṣe. Ẹ kọ́ wọn ní ọ̀rọ̀ sísọ. Ẹ kọ́ wọn ní ìwà wúwo láwùjọ. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ sí àgbà àti bí wọ́n ṣe ní ìtẹríba fún àgbà. Ẹ kọ́ wọn nítorí òní kọ́ kẹ́ lè ní ìsinmi ọjọ́ alẹ́ ni. Ẹ má gbàgbé wípé ọmọ tí a ò bá kọ́ òun náà ni ó gbélé ta kọ́ta. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ mọ̀ yẹn kó dá yín lójú. Wọ́n ti sọ wípé ní inú ìdílé ni máa lọ lónìí lábala Lagboile onígbàgbọ́. Arúgbó láíláí. Ògbèyìn lẹ́yìn onígbàgbọ́ gbanigbani lọ́jọ́ ògúnlẹ̀. Ìwọ tó ṣe wípé èpè ló fi máa ń jí ọmọ ẹ ní àárọ̀. Ìwọ òbí jíjí tó o bá jí láàárọ̀ pé ìdílé ẹ Fún wa. jí ọmọ ẹ Gbogbo. jí
jí àwọn ọmọ ẹ̀ kó jókòó sínú ilé láàárọ̀ ní ìdájí. Fi oúnjẹ Ọlọ́run bọ́ wọn, kọ́ wọn bí wọ́n ṣe ń gbàdúrà, kọ́ wọn bí wọ́n ṣe ń pe Ọlọ́run ní ìdájí kó tó di wípé ẹ̀sìn ẹ̀ máa jáde nínú ilé. Èyí tó bá ṣe wípé kò bá mọ̀ wí Ọlọ́run kà, kọ́ bí wọ́n ṣe ń kà á. Tó o bá gbé Báíbù fún lónìí, tó o ní ó yá ọmọ bọ̀ ìwọ ló lead prayer lónìí. Tó tún di lọ́la tó o tún gbé fún, ó yá ìwọ ló lead prayer. Ọmọ yẹn iyì ẹ̀ máa sí ipasẹ̀ títọ́ Ọlọ́run. Ọmọ yẹn iyì ẹ̀ máa sí ojúbọ ẹ̀. Ó máa mọ̀ wípé jíjí tó mú bá jí láàárọ̀, àdúrà ló yẹ kó wọ́n lọ. Kọ́ bí wọ́n ṣe ń sin Ọlọ́run, kọ́ bí wọ́n ṣe ń ṣe kíni, bí wọ́n ṣe ń dúró sí inú ẹ̀, kọ́ bí wọn kì í ṣe bojú wẹ̀yìn, kọ́ bó ṣe wípé ní ìgbà tó bá ṣe ẹ̀ fèsì any challenge. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, á dúró á dẹ̀ borí ogun yẹn. Bọ̀ ìwọ òbí tó ṣe wípé kàkà kó o ṣe àwọn nǹkan wọ̀nyí, wò fi wọ́n sílẹ̀, ó fa àwọn ojúṣe ẹ̀yẹ sílẹ̀, ò lè ṣe. Pàtí tó ṣe wípé wọn bẹ̀ sí òun náà ní síkínì wà gbégélé. Òde ti yá. Happy weekend. Ẹ wà máa faṣọ táàkà. Ẹ mọ jíjú ẹlẹ́yà. Ní pàtí ẹ mọ bọ́ra sí òwò. Ẹ sọ wípé ẹ soge. Ẹ wà máa fi ra yín sẹ̀sì. Ẹ wá ń gbègbè ayé ọkọ kan òkú kan bọ́ọ̀dù. Ẹ gbọ́rọ̀ sọkọ lẹ́nu mọ́. Ọkọ náà wá ń kọ́. Ọkọ ń gbé ìgbé ayé wípé bó ṣe wù mí ni mo ṣe ń lò gbé ayé mi. Ìyá Jésù mo yìnyán o. Ó máa sọ bàtọ̀ dàbí Jésù mi. Náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ò fi pẹ́ títí mọ́ ń sìn. Ẹ bá délé o ti kú òlé ọkọ. Ẹ bá délé o ti fìyàwó lẹ̀. Ẹ bá délé o ti kọkọ ẹ̀ sílẹ̀. Ẹ bá délé yìí àwọn ọmọ pẹ̀lú iyọ̀ pẹ̀lú bàbá ló ń gbé. Àti dúró sí inú ìgbéyàwó àti fi ara da ìyà ìgbéyàwó ó wá dífíkọ́tì fún wọn nínú ìdílé nísìn. Àjẹ́ ń pe ìdílé yín ní ìdílé onígbàgbọ́. Ìjọsìn ẹ̀jọ́ tó onígbàgbọ́. Ìyá Jésù mo yìnyán o. Bíbélì ní ohunkóhun tí Ọlọ́run bá ti. Bàbá mímọ́. Bàbá mímọ́ o. Ọlọ́run á tóbi jù gbọ́pẹ́ wá. Bàbá mímọ́. Ọlọ́run á ṣẹ̀dá yìí gbọ́pẹ́ wá. Bàbá mímọ́. Ayérayé. Ó mọ̀ wípé nígbà tó bá ṣe kíni, tó o bá fojú sí ẹ sílẹ̀ tí o ò ṣe é. Arúgbó ọjọ́ Ọlọ́run gbọ́. Tó o bá kẹrùn sọ̀rọ̀ wá kẹtàn sáré, nítorí wípé ọjọ́ yẹn ń bọ̀. Bàbá. O kó gbogbo àwọn ọmọ ẹ tó yẹ kó o tọ́jú, o kó wọn sílẹ̀ nítorí wípé ọkọ ẹ sọ nǹkan tí ò tó nǹkan kan tẹ́ ẹ máa fi ṣàwàdà nínú ilé. O wá kọ́ ọmọ tó bí o kó wọn dà sílẹ̀. Bí yàbá jẹ wọ́n kò sí ẹ̀kọ́ ẹ̀, o sá lọ. Aláwẹ̀ ṣébi tó o sá lọ yẹn. Ọlọ́run. O tí ì mọ nǹkan tó o máa bá pàdé ńbẹ̀. Gbọ́ wá. Ọ̀pọ̀lọpọ̀ wá di single lady single woman. Ìgbáyé single woman single lady tó ṣe wípé kálukú ń gbé ní ìsìn ọkọ kan òkú kan bọ́ọ̀dù tẹ́ ń ṣe káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ fẹ́ dúró ní ilé ọkọ. Wọ́n á ní ẹ ti lò gba tí yín máa ń mi o. Ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ fi mí sílẹ̀. Kò sí nǹkan tó kàn mí o. Èmi lọkùnrin kan máa control ló máa sọ̀rọ̀ sí. Èmi ò lè ṣe omi nífaradà yẹn o. Ẹ jẹ́ kí n lọ dágbà lé kí n dẹ̀ máa dágbé. Oríṣiríṣi ọkùnrin máa bá yín nínú ilé. Nígbẹ̀yìn gbẹ̀yìn kọ́ wọn á lóyìn wọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn á fi yín sóògùn owó. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin kọ́ ẹ lọ tójú bọ̀ nǹkan tí ò yẹ kẹ́ ẹ tójú bọ̀. Èyí tí ò lọ ẹ̀yà ara ẹ̀. Ìjọ yẹ ká máa bá àwọn nǹkan wọ̀nyí níbi tí a pè ní onígbàgbọ́. Ó yẹ ó jẹ́ mùsùlùmí ó jẹ́ olùsí ẹ̀sìn ní tòótọ́. Àmọ́ ìwà òjò ti ti ọmọ Ọlọ́run. Ó jẹ́ kìrìsìtẹ́nì, òjò nífà ni. Ó jẹ́ ẹlẹ́sìn àbáláyé. Nínú ohunkóhun tó o lè gbàgbọ́ là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Nínú ohunkóhun tó o gbàgbọ́. Ó ṣe wípé abéṣe sórí wípé lórí ẹ̀sìn kan. Rárá o. Ohunkóhun tó o gbàgbọ́ lórí ẹ̀rùpẹ̀ yìí tó o fi mọ̀ ìpọ́ lọ́run wà. Ìjíjọ́ pẹ̀rẹ̀pẹ̀tẹ̀ sólórí ọ̀fẹ́ ńlá.
ṣe fi lélẹ̀ fún ẹ pé kó máa tọ̀ báwọn bàbá ńlá ṣe fi lélẹ̀ fún ẹ pé kó máa tọ̀ ṣé bóun ló ṣe ń tọ̀ ṣé bó ṣe ní kó o tọ̀ ìdílé ẹ ṣé bẹ́ẹ̀ ló ṣe ń tọ̀. ó wá dàgbà tán olóò jẹ wọn ìjọ tọ́ ọmọ ẹ ní àsìkò tó ṣe wípé ó yẹ kó jẹ wọn mọ́ àsìkò tó yẹ kó o tọ́ ó tọ́ bọ̀ àsìkò tó yẹ kó tó fẹ́ jẹ wọn mọ́ tó ná ẹsẹ̀ sílẹ̀ tó fẹ́ jẹ wọn mọ́ aláwèé kò sátúnṣe nígbà yẹn nítorí pé o fojú sí ẹ sílẹ̀ o ò ṣe lásìkò tó yẹ kó o ṣe. èmi tí mo ti sọ ó forí ọ̀fẹ́ wá mi rí alẹ́ àwọn àṣẹ. tọ́mọ ẹ bá ti léèwé dé kò ní pé tí ẹ kọ́kọ́ sáré sọmọ yẹn gbogbo nǹkan tó mú bọ̀ láti léèwé kó o ṣe kí ni gbé ìwé ẹ̀ pé kò bó bá sàsámẹ́ǹtì ló bá ṣe ẹ ló bá mú wá ẹ pé ẹgbẹ́ jókòó ẹ̀kọ́ tí ò bá mọ̀ ẹ láyé àmọ́ kàkà kó o ṣe ọmọ ọ̀dọ̀ ló gbéṣẹ́ fún tó bá wá yá tọmọ ọ̀dọ̀ bá wá pàfẹ́tì jù ẹ tó gbọ́kọ̀ mọ́ ẹ lọ́wọ́ ẹ wá máa sáré káàkiri pọ́mọ ọ̀dọ̀ gbọ́kọ̀ nítorí pé o fojú sí ẹ sílẹ̀ o ò ṣe é lè. ọlọ́run tó fa dé rírà yìí. tọmọ ọ̀dọ̀ ló yẹ kó máa dáná oúnjẹ fún ọkọ ẹ nínú ilé ní ìwọ̀n ìgbà tó wà nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó ojúṣe ẹ̀dẹ̀ ni láti ṣe àbí ṣé ní ìgbà tí wọ́n fẹ́ ṣègbéyàwó sọmọ ọ̀dọ̀ ni wọ́n so pọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ ni àmọ́ nígbà tẹ́ bá ti gbọmọ ọ̀dọ̀ tán ó ti parí. ẹ̀kẹrin nínú ìmọ̀ ìlú ẹ wá tẹ́sẹ̀ lẹ̀ ẹ̀ ní iṣẹ́ kankan nínú ilé ní ṣíṣe mọ́ ẹ wá máa dà nítorí wípé ẹ ti ń fún wọn lówó táṣẹ́rẹ́ ẹ wá máa dà wọ́n rìbárìbò ẹ máa sọ̀rọ̀ burúkú èyí tó bá ṣèṣì fún àwo lásán èpè burúkú lẹ́fì ránṣẹ́ sílé níta ẹ ti gbàgbé pẹ́yì náà jìyà rí agbára rẹ̀. ohunkóhun tí ẹ bá ṣe ẹ máa ronú jinlẹ̀ dáadáa ọjọ́ ń bọ̀ lólúwa tá ó ṣìwé ìrántí kan gbogbo àwọn ìwà tí ẹ wù wípé ìjò lẹ́tọ̀ pẹ̀lú àwọn ìwà tó ń wù alágàbàǹgebì ẹ̀dá máa ronú dáadáa nítorí pé ojú ẹ̀san ń bọ̀. ọba aláàfin ayọ̀ gbogbo ìdílé jésì bàbá ìbàrẹ̀ ọba tó tó bí àrọ̀ ọlọ́run mímọ́ ìjìnlẹ̀ fẹ́ o ọlọ́run mímọ́ mo mọ̀ ọpẹ́ mi wá kò sẹ́ni tó ní ògo àfihàn ó fọgbọ́n orí dá wà ní kúrò ẹ̀yìn ó tún fi wá jọba òun tí ó dá máma jẹ́ ìṣìwé bàbá mi bàrẹ̀ máma jẹ́ ìṣìṣọ́ bàbá mi bàrẹ̀ àjíkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Thank you, Jehovah, the lover of my soul. Ìyọ̀ tó yẹ ọ́, ìwọ ló bá mi ṣe, àwọn ló ṣe yọrí, ọlọ́run tó dájú ayé lọ. Ọba ríbití, ọba ríbití, ọba ràbàtà, ọba tí ń bá ní gbẹ̀wò, ọba tí ń bá ní gbẹ̀wò olórí ẹni. Ayérayé ọlọ́run o. Ẹ ṣé jàre. Jíde àjọgbà Jésù. Ẹ ṣé ẹ̀gbọ́n mi tó ṣe ọ̀pá. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ìrìn àjò wa. Ẹ jẹ́ ká tún wà nínú ìdílé bá ṣe wà bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká ti kúrò nínú ìdílé yẹn. Lótìtọ́ àmọ̀ yìí pé kò tí ì sọ ohun tí ò ti gbọ́ rí. Kò tí ì sọ ohun tó ti yí pé àmọ́ tún ìwà rẹ ṣe ní ilé ọkọ kó o lè bá a pẹ́ ní ilé ọkọ. Nítorí pé tó bá ṣe wípé mọ̀mọ́ ẹ̀ ò pẹ́ ní ilé ọkọ. Báwo ni wọ́n ṣe fẹ́ báwo ni mọ̀mọ́ ẹ̀ ṣe fẹ́ rèrè ilé ọkọ jẹ? Tí mọ̀mọ́ ẹ̀ ò bá láfaradà ní ilé ọkọ, kò sí bó ṣe fẹ́ rèrè ilé ọkọ jẹ. Ògbójúlé ọba tó wà lẹ́yìn mi, ọba tó dún nínú mi, ọba tó gbà mí sílẹ̀. Ewo ògbà ni àwọn àgbà máa ń pa òwe kan gbà yẹn wípé obìnrin tó gọ̀ òun ní jèrè ilé ọkọ. Àmọ́ obìnrin tó bá gbọ́n kò lè rí ilé ọkọ jẹ nítorí pé ó máa sọ wípé èmi ò lè jẹ́ kẹ́nìkan máa wẹnu sí mi lára kan máa control mi. I need to move forward. Òyìnbó máa ṣẹlẹ̀ ìgbà yẹn ni wọ́n máa sọ pé graduate làwọn first class làwọn nílé ọkọ. Ajagun má fi tiwọn ṣe ọlọ́run ọ̀run. Ẹ jẹ́ ká kọjá lọ sọ́dọ̀ àwọn ọkùnrin náà. Àwọn ọkùnrin kan wà tó ṣe wípé kò sí bó ti wù kí obìnrin kó ṣe tó. Obìnrin yẹn ò lè tẹ́ wọn lọ́rùn rárá. Àwọn yẹn wà. Kàkà kí wọ́n wá sí wípé obìnrin ìyàwó tó gbé sílé ó máa tẹ́ wọn lọ́rùn. Wọ́n prefer wípé kí wọ́n lọ síta. Kẹ́tẹ́kẹ́tẹ́ bọ́lá ń fọ̀hún.
ìgbà tó bá wá jáde títa yẹn bá wá lé wọn wọlé padà wọn á máa ṣe I'm sorry mistake ni èṣù dẹni o. kò ṣe o. wọ́n yìí ti ṣe kí ni wọ́n ti fóbìnrin kan lóyún síta. irú omi òkun iṣẹ́ àwa rẹ̀ mà ní bàbá mi. ìgbà yẹn ni àsátánì tó jókòó jẹ́jẹ́ èṣù tó jókòó jẹ́jẹ́ náà máa kọ́ ní wọ́n máa sọ it's by mistake it's by mistake. ọlọ́run aláfihàn mi hàn. mistake ló sọ wípé kó o máa fìyà jẹ ìyàwó ẹ̀ nínú ilé. tó o bá ń bá ìkanra bọ̀ láti ibi iṣẹ́ ìwọ gẹ́gẹ́ bí ọkọ. ọba ọlọ́run kò kí. tó o dẹ̀ wọlé má fi ìkanra tó ń gbé bọ̀ láti ìta yẹn má jẹ́ kó affect ìgbéyàwó ẹ̀ má jẹ́ kó affect marriage má jẹ́ kó affect àwọn ọmọ má jẹ́ kó affect àwọn ìyàwó má jẹ́ kó affect ohun tó ní. ó fún mi lẹ́nu tí mo fi gọ̀ọ̀yàn pẹ́ o. ó fún mi lójú tí mo fi wòrà yọ. máa wo ìyàwó ẹ̀ bí ẹyin. lórí bí ìgbà tó ṣe pé gold ni ìyàwó ẹ̀ jẹ́ kó sí ẹ̀ wúlò jẹ́ kó sí ẹ̀ jọ ẹ́ lójú. àmọ́ ò ń bọ̀ o tètè rí oúnjẹ nínú ilé o mọ nǹkan tó ṣe ẹ̀ṣẹ̀lẹ̀ tí oúnjẹ tó ò fi bá oúnjẹ. ọlọ́run mímọ́. àmọ́ ìkanra tó yẹ kó o ṣe ni pé kó o gbé báàgì lẹ̀ kó o dẹ̀ dìgbà jùlọ. o sọ ìyàwó ẹ̀ òun ló wá fi ń kọ́ ẹ̀ṣẹ̀ ní inú ilé lójoojúmọ́ lúlù ni. ara mélòó ló wà ní lára obìnrin tó ṣe wípé ẹ̀ ń lùlù àlùfẹ́ ẹ̀kú àwọn ìran ọkùnrin kan bẹ́ẹ̀ yẹn wà wọ́n ní sùúrù rárá ọjọ́ tí wọ́n ta pẹ́sẹ̀ǹtì wọ́n travel ọjọ́ yẹn. ó mà ṣe o kò sẹ́ni ká lè fi ọwé alágbára mo yìn ọ́ o kò sẹ́ni ká lè fi ọwé mímọ́ mímọ́ lórúkọ rẹ ó Jésù ó ṣe bàbá. wọn kì í ní àfaradà rárá láwọn ọkùnrin yẹn. ọlọ́run pàpọ̀ yìí. tó o bá rí ìyàwó ẹ̀ tó rin ìrìn kan tó ṣe wípé ò láì kàkà kó ṣe wípé ó fẹ́ fi wò ta pé bá a sọ̀rọ̀ bá dámọ̀ràn kó o wá sọ fún